ẹ kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí, ẹ tún wò ó lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Ní dédé àsìkò yìí mo wà pẹ̀lú Rev'd Yomi Adeyemi. Mo kí yín sà. Ẹ káàbọ̀ sí orí ètò yìí ní gbogbo ibi tí wọ́n ti ń gbà àti níbi tí wọ́n tún máa gbọ́ wa lẹ́yìn ètò yìí. Mo kí wa ní ẹ káàárọ̀ o, mo kí wa ní ẹ káàsán, mo dẹ̀ kí wa ní àṣálẹ́ torí pé bó ti mú Olúwa ló ṣe lọ́lá ẹ̀. So àwọn ibòmíì ní ìsìn wọ́n lè wà láàárọ̀, wọ́n lè wà lọ́sàn-án àbí ní àṣálẹ́. I welcome all of you to this telecast. Ẹ ṣé púpọ̀, ẹ ṣé púpọ̀. Tọ́, gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, àwọn ìbéèrè kan wà tí ó máa wù mí kẹ́ yànnàná díẹ̀ lórí ẹ̀. Ó ní pé ohun àti agbára tó wà nínú ìbọ̀rìṣà, ohun àti agbára tó wà nínú ìbọ̀rìṣà, àwọn olóyìnbó ń pè ní voices behind power of idol. Kí ni tí ẹ lè sọ lórí eléyìí? Ẹ ṣé gan-an olóòtú. Ní àṣálẹ́ yìí kí a lè ní ọ̀nà láti lè yànnàná kíní tí a gbé kalẹ̀ yìí tí a fẹ́ sọ nípa èyí. A lè nídìí láti wo àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀. A gbìyànjú kó má jẹ́ pé gbogbo ẹ̀ náà ni, ṣùgbọ́n a máa ní láti wo àwọn Bíbélì díẹ̀. Kíní kan ni mo fẹ́ kí ó yé wa kétékété. Òun náà ni wípé Sátánì ó wà ní inú ayé tí a wà yìí. Sátánì ó wà nínú ayé tí a wà yìí. Àwọn ibi tó fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìpè Sátánì ó wà nínú ayé. Òun ni Revelation chapter 12. Tẹ́ bá wo Revelation chapter 12 yẹn, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ pé Sátánì ó wà ní ilé ayé? Number 2, bí Sátánì ṣe wà nínú ayé yẹn, àwọn ibi tó bá ti jẹ́ pé ó wà rúdurùdu, tí rúdurùdu ti ń ṣẹlẹ̀, tí confusion tó ti ń ṣẹlẹ̀, tí àìgbọ́niyé láàrin ọkọ àtaya tó ti ń ṣẹlẹ̀, àìgbọ́niyé náà láàrin ọmọ àti bàbá tó ti ń ṣẹlẹ̀, àbí pé kí àwọn èèyàn kan ṣàdédé máa lọ sí school, kó máa gbé wọn lọ sínú igbó, àbí kódà gbé wọn lọ sóko tó máa bá àwọn tó lóko sùn, ìyàwó wọn sùn. Àwọn obìnrin láti máa ń rí Sátánì, àpẹẹrẹ pé Sátánì ó wà nínú ayé ni. Torí pé ibi tí Ọlọ́run bá ń gbé kò sí rúdurùdu ń bẹ̀. Ibi tí Ọlọ́run bá dẹ̀ ti ń gbé náà, àlàáfíà ló máa wà ń bẹ̀. Ibi tí Ọlọ́run bá ti ń gbé, success, lifting, promotion ló máa wà ń bẹ̀. A lè fẹsẹ̀ múlẹ̀ ní Revelation chapter 12 verse number 7. Àlàáfíà ló wà ní ọ̀run tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ìgbà tí Sátánì gbé rúdurùdu ẹ̀ dé, a rí pé ibi tó jẹ́ àlàáfíà was turned to war. Revelation chapter 12 verse 7, and there was war in heaven. Michael and his angel fought against the dragon, and the dragon fought and his angel. Dragon, that's all he should get, dragon and his angel. Verse 8, and prevailed not. Neither was their place found anymore in heaven. And the great dragon was cast out, the old serpent called the devil and Satan, which deceived the whole world, and was cast into the earth, and his angels were cast out with him. Immediately tí wọ́n lé kúrò ní ọ̀run, ẹ̀hún tó ṣẹlẹ̀. And I heard a loud voice saying in heaven, now is come salvation and strength and the kingdom of our God and the power of his Christ, for the accuser of the brethren is cast down, which accused them
before our God day and night. And they overcame him by the blood of the Lamb and by the word of their testimony, and they loved not their life unto death. Therefore, rejoice ye heaven. But on cast a kúrò ní ọ̀run, níṣẹ́ làwọn ọ̀run bẹ̀rẹ̀ sí ní rejoice, níṣẹ́ ní àlàáfíà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀, and he that dwell in them. Only woe to the inhabitants of the earth and of the sea, for the devil is come down unto you, having great wrath, because he knoweth that he has but a short time. Wọ́n ṣe cast ẹ̀ kúrò lọ́run báyìí, ṣe làlàáfíà bẹ̀rẹ̀ sí ní jọba. Wọ́n ṣe cast ẹ̀ sínú ayé, nǹkan tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí sọ fún ẹni sìn. Wọ́n ṣe cast ẹ̀ sínú ayé báyìí, níṣe ni làkàsìgbò, ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀, wàhálà, ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé. Kí ló fà á? It's found in 2 Corinthians chapter 4, verse number 4. 2 Corinthians chapter 4, verse number 4. Tẹ́ bá rí bẹ́ẹ̀ yẹn, tẹ́ bá kà díẹ̀ from verse 3 yẹn, ó ní, but if our gospel be hid, it is hid to them that are. Ó bẹ̀rẹ̀ àwọn tó yẹ kó jẹ́ ní ìgbàlà, salvation ló ṣẹlẹ̀ lọ́run, but àwọn tó yẹ kó jẹ́ ní ìgbàlà ńlá ayé, they begin to be lost. In whom the God of this world, and the God of this world is the devil, has blinded the mind of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them. Ó bẹ̀rẹ̀ sí ní blindfold the minds of people. Ó bẹ̀rẹ̀ sí ní lọ from one parastatus to another, from one home to another, from one industry to another, from one kingdom to another. Kí ló ń ṣe? Ó bẹ̀rẹ̀ sí ní blindfold. Ó bẹ̀rẹ̀ sí ní bá gbogbo ọkàn àwọn ènìyàn against the fact that God exists. Against the fact that God exists. Àwọn ọ̀nà tí ó dẹ̀ fi ń blindfold àwọn èèyàn yìí, òun náà ni àwọn nǹkan tí àwọn èèyàn lè ṣe láti mú Ọlọ́run máa bínú. Kí ni nǹkan tí ó lè ṣe tó máa mú Ọlọ́run bínú tó jù? Bíbélì sọ pé wọn kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ó bẹ̀rẹ̀ sí ní gbé Ọlọ́run náà dìde. Ọlọ́run mìíràn tó tẹ̀ tó wá gbé dìde yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé òrìṣà dìde, àwọn nǹkan tó lè mú Ọlọ́run láti máa bínú gidigidi. Bíbélì sọ pé Ọlọ́run owú ni mí, tó máa ń bẹ ẹ̀ṣẹ̀ àwọn bàbá wò láti ìrandíran dé ìrandíran. Ó gbé òrìṣà dìde pé káwọn èèyàn máa fi mú Ọlọ́run bínú. And tí ẹ bá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo òrìṣà yẹn, tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní wo òrìṣà, ẹ wò, tẹ́ ẹ bá jẹ́ ká lọ sínú Bíbélì nínú Isaiah 44, kẹ́ ẹ wo nǹkan tí òrìṣà jẹ́, how foolish tí òrìṣà lè jẹ́. Isaiah 44 from verse 9. Ṣé òrìṣà ni a máa fi pe Ọlọ́run? Torí òrìṣà ó lẹ́nu kò lè sọ̀rọ̀. Òrìṣà, èèyàn lè lọ sínú igbó kó lọ gé igi, kó kàbẹ̀ níbi pé bí èèyàn ó dẹ̀ gbé síwájú kó máa tẹríba fún pé òrìṣà ni Ọlọ́run òun. Gbogbo epo tó yẹ kó fi ṣe ọbẹ̀, gbogbo àwọn epo tó yẹ kó fi ṣe pepper soup, ó dà lé igi yẹn, ó dẹ̀ bẹ̀rẹ̀ sọ pé igi yẹn, ìyẹn ni Ọlọ́run òun. Kí igi yẹn dẹ̀ sọ̀rọ̀, igi ò sọ̀rọ̀. Kí igi yẹn kó dáàbò bò, kò lè dáàbò bò. Ṣé ẹ lè wo foolishness tó wà ń bẹ̀? Kí àwọn èèyàn dá irin jọ, cutlass, kán dá ọ̀bẹ, kán dá gbogbo ẹ̀, kán dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá epo sí. Kán pé yẹn Ọlọ́run Ògún, pé yẹn ni Ọlọ́run àwọn. Ó ló máa protect àwọn táwọn bá ń drive, táwọn má bàa ní accident. Ṣé ẹ gbọ́ mi yé? Àgbọ́yé. Okay. Isaiah 44 verse 9. Only they that made a graven image are all of them vanity. And their delectable things shall not profit. And they are their own witnesses. They see not, nor know that they may be ashamed.
Who has formed a god or molten a graven image that is profitable for nothing? Behold, all his fellows shall be ashamed, and the workmen, they are of men. Let them all gather together and let them stand up. Yet they shall fear, and they shall be ashamed together. The smith with the tongs, both worketh in the coal, and fashion it with hammer, and work it with the strength of his hand. Yea, he is hungry, and his strength faileth. He drinketh no water, and is faint. The carpenter stretched out his rule, he marked it out with a line, he fitted it with plane, and he marked it out with the compass, and make it after the figure of a man, according to the beauty of a man, that it may remain in the house. He hewn him down cedars, and take the cypress and the oak, which he strengthened for himself among the trees of the forest. He planted an ash, and rain does not rest it. Then shall it be for the man to burn. The same he gives to burn, for we take care of and warm himself. Yea, he kindled it and baked bread. Nínú ẹ̀ náà, igi ẹ̀ náà ló ti break bread. Yea, he maketh a god and worship it. He maketh a graven image and falleth down thereunto. He burneth part of the fire with the part thereof. He eateth flesh. Nínú ẹ̀ náà ló ti dáná oúnjẹ. He roasted and is satisfied. Yet he warmed himself and said, Aha, I am warm, I have seen the fire. And the residue thereof he make a god, even his graven image. He falleth down unto it and worship it, and pray unto it and say, Deliver me, for thou art my God. Can you see the foolishness of that? Nínú igi tó ẹ̀kú ọ̀fun ẹ̀ ló lọ sínú igbó tó lọ gé. Nínú igi tó ẹ̀kú ọ̀fun ẹ̀ ló gbé igi ẹ̀ wá sínú ilé. Ìwọ ló mú ọ̀bẹ tó káàbẹ̀ like an image of man. Ìwọ ló lo òróró àti epo tó bá fi jẹ kí wọ́n ti pè pepper soup. Ó dá lé lórí. Nígbà tó dá lé lórí tó wọ́n wá bẹ̀rẹ̀ sí ń dọ̀bálẹ̀ fún un. Ó sọ pé yẹn ni Ọlọ́run ẹ̀. Can you see the foolishness of that? Bible says the idols of nation are merely things of silver and gold, shaped by human hands. They have mouth, but they cannot speak. They have eyes, but they cannot see. They have ears, but they cannot hear. They have mouth, but they cannot breathe. And those who make idol are just like them. Those who make an idol are just like them. And all of them, they trust in idols. Psalm 135. But those who that make an idol, they are just like them. But on the contrary, èèyàn méjì ló máa ń gba sacrifice àtàdúrà láyé. It's either that your sacrifice and your prayer are received by the devil, or your sacrifice and your sacrifice and your are acceptable by God. Even that's only John 4 verse 4. The Bible says that God is still looking for those who that to worship him in spirit and in truth. John 4 verse 4. God is still looking for people that will worship him in spirit and truth. Psalm 56. Bible says 1-3. Unto God that answereth prayers, unto him shall all men come. Unto God that answereth prayer. Wọ́n sọ pé unto idol that can answer the prayer. Because if you pray unto the idol will not answer your prayers. Ẹ wá fi idol, ẹ wá fi ń wé Ọlọ́run tó wà láàyè. And àwọn kan tó mú Ọlọ́run bínú tí a dẹ̀ rí all the signs Ọlọ́run bínú. Ibi tó bá ti jẹ́ rúdurùdu tí ò sí àlàáfíà Ọlọ́run bínú ni. Yes. Níbi tẹ́ wá dé yẹn, ẹ má bínú. Níbi tẹ́ dé yẹn, àwọn kan máa ń gbàgbọ́ wípé gbogbo ohun táwọn ń béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n lòun ló ń ṣe fáwọn. Àwọn míì á ní pé àwọn béèrè ilé, àwọn rílé, àwọn béèrè ọkọ̀, àwọn rọ́kọ̀, iṣẹ́ àwọn ń lọ déédéé. Àwọn tó ń sọ yẹn kí ni ń tẹ̀lé sọ lórí ẹ̀? Àwọn tó ń sọ yẹn pé àwọn béèrè lọ́wọ́ òrìṣà. Òrìṣà tó lẹ́nu tó ní kó fáwọn ní ẹ̀yin ò ti mọ̀ pé àwọn ohun tó ń dáhùn lẹ́yìn òrìṣà èṣù ni ẹ̀. Àwọn ohun
àti nǹkan tó ń dáhùn lẹ́yìn òrìṣà is pointing to the devil, purely to the devil. And you know the devil is a deceiver. He has come to steal, to and to destroy. Pé èṣù náà máa ń ṣe nǹkan fún yàn. Èṣù máa ń ṣe nǹkan fún èèyàn dáadáa. Èṣù máa ń ṣe nǹkan fún èèyàn. Ìgbẹ̀yìn ayé ẹni tí èṣù dẹ̀ ràn lọ́wọ́ ní gbogbo ìgbà. Wọ́n á jọ lo ìgbésí ayé wọn ní ìgbẹ̀yìn ni. And the devil is going to end in a consuming fire. So, oríṣiríṣi àwọn èèyàn tó máa ń lọ, mo ti sọ ní our previous something, èèyàn lè wọ ọmọ lọ sí ọ̀dọ̀ èṣù náà. Ó kàn yẹ pé irú ọmọ tí èṣù máa fún èèyàn yẹn, ọmọ tó counterfeit ni. Ọmọ tó yẹ pé ọmọ tó counterfeit ni, ọmọ tí ìwé ẹjọ́ ti èṣù náà ló máa fún wọn. Ọmọ tó yẹ pé nígbà tí ọba bá bí irú ọmọ bẹ́ẹ̀ ló máa gbé ilé téèyàn kan tó máa gbé ta. Irú ọmọ bẹ́ẹ̀ lè ọmọ rí àwọn ìwà oríṣiríṣi, àwọn ìwà tí ò tiẹ̀ jọ ìwà tí wọ́n máa rí nígbèsí irú ayé ọmọ bẹ́ẹ̀. But ọmọ téèyàn bá lọ gbà lọ́dọ̀ náà, ètí àná gbà ní ọ̀dọ̀ náà, a rí irú èèyàn tó jẹ́. He came out to be a prophet. Bible say he was a prophet in Israel, Samuel. And there's never been a prophet like Samuel. So, èèyàn lè decide láti sọ pé òun fẹ́ tọ ipa ọ̀nà èṣù nípa òrìṣà. But mo fẹ́ kí ojú wa kó là lẹ́nu. À ń bọ òrìṣà. Bóyá à ń bọ òrìṣà yẹn, bóyá náà là ń bọ òrìṣà sí. Òrìṣà, the voice that is behind taking your voice and sacrifice is the devil. Èṣù ni. Èṣù ni. Ó lè ti fi hàn wá wípé àpẹẹrẹ pé èṣù wà láyé. The presence of the devil níbi tí a kà Revelation chapter 7, wọ́n ti lé sínú ayé láti ìgbà tí wọ́n sínú ayé. Nǹkan tó kọ́kọ́ ṣe, ó lọ bá àwọn òbí wa tó wà náà gbà dáradára, Adam and Eve. Ṣé rí nǹkan tó ṣe fún wọn? They were living in obedience before. Ó ní kó má live in obedience anymore. Disobey God. Don't live in obedience. And ìgbà tí Adam àti Eva ti tẹ̀lé èṣù lẹ́yìn, kí ni result ẹ̀? Ìparun. Kí ni result ẹ̀? Ìparun ni. Ìparun. In ever generation to generation to generation to generation to generation to generation, that in Bible, it has always been a generation of trouble, a generation of tribulation. It has ever, generation is the generation that is seeking the Lord. That is for the first time, because all the signs of the end time are manifesting, and we want to see the manifestation of the power of God. We are insisting that we want the appearance of God. That's why the Bible says that the earnest expectation of the world, they are waiting for the manifestation of the power of God. We want to see the manifestation of God out of darkness. It has always been darkness. It has always been chaos. It has always been terrorism. It has always been killing. It has always been many. But this time, for the first time, we are a generation that is saying, oh, we are going to say no. We are saying no to whatsoever that the devil might want to do in this generation. We are saying no to all the attack. We are saying no. We are condemning everything. We are condemning the work of God, so that there shall be manifestation of the power of God. Ó dà, pẹ̀lú àwọn àlàyé tí ẹ ti ń ṣe bọ̀ yìí, síbẹ̀ ọ̀pọ̀ ti ń rí àwọn ìyàtọ̀ tó wà nínú ìbọ̀rìṣà àti sísìn Ọlọ́run tòótọ́. Ṣùgbọ́n àwọn míì á tún máa wà tó jẹ́ wípé, mo ti máa ń béèrè ìbéèrè yìí o, tó jẹ́ wípé wọ́n ń fi orúkọ Ọlọ́run bojú, ṣùgbọ́n tí wọ́n á dẹ̀ máa lórú àwọn agbára míì láti lè máa fi ṣe àwọn iṣẹ́ ìyanu. Ṣé tí wọ́n bá ṣe iṣẹ́ rere pẹ̀lú àwọn agbára míì yẹn, ṣé wọ́n á láǹfààní láti ní ìtẹ́wọ́gbà lójú Ọlọ́run? Ẹ̀yin náà ti sọ, ẹ̀yin sọ̀rọ̀ agbára tó ń lò. Èmi ti rí ìránṣẹ́ Ọlọ́run kan ní Nàìjíríà tí mo forúkọ tí mo fi bò láṣìírí. Tó yẹ pé ibi tí pulpit máa ń wà, táwọn èèyàn ti máa ń ṣe pé wọ́n gbé Bíbélì, wọ́n fẹ́ wàásù yẹn, abẹ́ ibẹ̀ ló lọ wá màálù tó sanra dáadáa. Nígbà táwọn èèyàn ò sí ń bẹ̀, màálù lóru, ó dẹ̀ gbẹ́ gbogbo bẹ̀, ó gbé sísọ, ó gbẹ́ sáré dáadáa, odidi màálù
ó dẹ̀ rì mọ́lẹ̀ màálù yẹn kò pa o àkọ́rí tó bọ́ kò pa o ó rí màálù yẹn ní ààyè iye àwọn maggot tó bá ti ara màálù yẹn jáde òun ni àwọn ọmọ ìjọ ẹ̀ tẹ̀lé ká iye maggot tó máa ti bẹ̀ jáde maggot ní irú èèyàn ilẹ̀ á sọ pé ó lọ sí ọ̀run ọlọ́run gan mọ àwọn tó jọ́ ọmọ ẹ̀ ọlọ́run mọ àwọn tó jọ́ ọmọ ẹ̀ ó dẹ̀ mọ àwọn tó kì í ṣọmọ ẹ̀ ó mọ àwọn tó jẹ́ pé wọ́n ń fi àwọn irúṣẹ́ yẹn irú olúgbòhùn tá a sọ last time yẹn èpè àfọ̀ṣẹ tó fi jẹ́ pé àwọn nǹkan tó ń lò nìyẹn ṣùgbọ́n because the devil has blindfolded the minds of the people kò ń ṣe mind wọn nìkan ló blindfold it has even blindfolded the eyes of so many other people and as a result of that ibẹ̀ yẹn làwọn èèyàn náà ń wọ́ lọ tó ti ń lo àwọ̀rò fún wọn yẹn ibẹ̀ yẹn gbogbo náà máa wọ́ lọ ibẹ̀ yẹn gan-an máa mú gbogbo owó wọn ò ní san tight sí inú ìjọ tó jò tààtò lórúkọ ìjọ tó jẹ́ pé kíní yẹn tó jẹ́ pé àwọ̀rò máa wọ́ wọn bọ̀ pẹ́rẹ́rẹ́rẹ́ àwọ̀rò máa wọ́ wọn bọ̀ pẹ́rẹ́pẹ́ ibẹ̀ náà máa dáwọ́ wọn sí but they are only following somebody that will end up in hellfire and gbogbo yẹn náà they are going in the same direction. Talking of òrìṣà èyí náà ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú bíbélì tí wọ́n fẹ́ mọ òtítọ́ ọlọ́run tó lè dáhùn pẹ̀lú iná láàrin Elijah àti 450 false prophet ẹ ṣàmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n fẹ́ sacrifice wọn síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo wọ́n fẹ́ kí ọlọ́run wọn èṣù kó dáhùn ṣùgbọ́n because there was a contention between God and the devil ò lè dá wọn lóhùn wọ́n pè é ní àárọ̀ wọ́n pè é ní ọ̀sán wọ́n pè é títí di ìrọ̀lẹ́ ní àkókò àṣálẹ́ ọlọ́run wa tó jẹ́ òrìṣà dáhùn òrìṣà ti travel o òrìṣà travel o lọ́jọ́ yẹn ó travel o ṣùgbọ́n ọlọ́run tó kì í travel ọlọ́run tó yẹ pé gbórúkọ ẹ ní ajáde má tàn nílé kábíyèsí olódùmarè ajáde má tàn nílé ó ní òkè okùn táìmù Elijah repaired the altar he put the sacrifice on it he said we want fire but water is opposite fire let's put water in the trench they put water the first time he said put water again they put it the third time only that people may not be between two opinions gbogbo ìtàn sọ yìí nísìnyí people are not supposed to be between two opinions gbogbo ìtàn sọ yìí láti la àwọn èèyàn lójú ni again and again and again but people ask not to be between two opinions because God answered Elijah by fire before he finishes fire fell on the altar ojú wa ti àwọn tibẹ̀ bá a ṣe ń lérò pé lẹ́yìn mítìnyí yìí tá à ń ṣe ojú máa ti gbogbo àwọn ọ̀tá ọlọ́run ojú máa ti gbogbo àwọn ọ̀tá in the name of Jesus. Lord, we are dedicating this message to the fact that Jesus Christ died 2,000 years ago and also I celebrated my birthday yesterday. I'm dedicating to people, yes, that their eyes will be open, to see between the living God and the God that's always traveling. To see the God that cannot answer prayer, to see the idol that has mouth and he cannot speak. He cannot be equated to God at all. And pointing behind that is the devil. You should know answer lẹ́yìn òrìṣà. Mo wá fẹ́ béèrè kan nípa ti àwọn tó ń sáré tí wọ́n ń lọ sínú àwọn ìjọ eléyìí tó jẹ́ pé kì í ṣe ẹ̀mí Ọlọ́run tòótọ́ ni wọ́n fi ń darí mbẹ̀ ṣùgbọ́n tí wọ́n mọ̀ ta wá ní kábú ta ní káyìn ṣé ìránṣẹ́ Ọlọ́run tó ń kó wọn jọ ní àbáwọn fúnra wọn. ìbéèrè ńlá ni ẹgbẹ́rẹ̀ yẹn o ìbéèrè ńlá ni ẹgbẹ́rẹ̀ yẹn àwọn fúnra wọn ló jẹ̀bi because the Bible say you will know the truth and the truth and Jesus sọ in John 14:6 he say I am the truth I am the life no one comment unto the Father except by me. Ìgbà tí èèyàn bá ti ń gbéra nílé pé òun fẹ́ lọ sí ibì kan lèèyàn ló máa ti fi sínú àdúrà pé Olúwa ibi tí mò ń lọ yìí ò ṣèwọ ló ń darí ẹsẹ̀ mi síbẹ̀ láti ilé ìwọ Ọlọ́run ẹ̀mí mímọ́
Nobody has seen God before, but we always see God through Jesus, who has been the light of the world. He demonstrated that God is alive, and everything he taught us, we are supposed to follow suit. I even want to know whether the pastor that I'm going to worship with him is a child of God. I want to know whether he's an absolute child of God. Oluwa Jowo Shekini Tomisono. Bible says, as many that are led by the Spirit of God, they are the children of God. Agbọ́dọ̀ ní ìdarí nípasẹ̀ ẹ̀mí mímọ́. As many that are led by the Spirit of God, they are the children of God. And the Holy Spirit is still alive. Holy Spirit is in the world. We need to ask him. We need to pray unto him, and then we answer us. Bible was saying, he said, little children, keep yourself from idol. In 4 chapter 5 verse 21. Because all the God of nations, they are idol. 96.5 Psalm verse 5. All the God, àwọn orílẹ̀-èdè tó bá ti gba Jésù lólúwa àtolùgbàlà wọn, they are what? Their gods are idol. Ẹ jẹ́ ká kà ní Psalm 96 verse 5. Psalm 96 verse 5. Okay. Only for all the gods of the nations are idol, but the Lord made the heaven. He made the heavens. You know, righteousness exalted in it, and sin is a reproach. Àwọn orílẹ̀-èdè tó bá ti ń follow righteousness, àwọn orílẹ̀-èdè ní ìbẹ̀rù Olúwa, Olúwa náà á máa darí wọn, Olúwa máa gbàkóso ayé wọn, kò ní sí gbogbo wàhálà, kò ní sí làkàsìgbò, kò ní sí pé abduction, kò ní sí pé ẹ̀jẹ̀ ó ń sàn láàárọ̀, ó ń sàn lọ́sàn-án, ó ń sàn lálẹ́, kò ní sí nǹkan bẹ́ẹ̀. Orílẹ̀-èdè bẹ́ẹ̀ Olúwa ló máa tọ́ wọn. But all the God of the nations are idol. Bíbélì tẹ̀síwájú, ó ní idol is nothing in the world. Idol is nothing in the world. 1 Corinthians 8 verse 4 to 6. Idol is nothing in the world. 1 Corinthians 8 from 4 to 6. Tó bá jẹ́ nothing in the world, ó mì pé kí ló ṣẹlẹ̀? Devil is also nothing in the world. And tàbá wò sí. Yeah, the devil is nothing in the world. If you are a child of God, you have the grace and the ability to tell the devil to get out of your life. Bible says resist the devil, he will flee away from you. If you resist the devil, it doesn't flee. The Bible says what? Command him and say, the Lord that created the heaven and earth, rebuke him. If he doesn't want to go away, say by the power in the blood of Jesus Christ, I come against you with the blood of Jesus Christ. Take away your hands from everything that represent in the name of Jesus. Oh my Lord, you. Torí ẹni ègbé ni. Bí Olúwa dẹ̀ ti ń bẹ gbogbo àwọn tó gbọ́ ọ̀rọ̀ wa yìí, wọn ò ní di ẹni ègbé in the name of Jesus. Àmín. Àmín. Bible sọ pé idolaters, they will not inherit the kingdom of God. 1 Corinthians 6 verse 9. One there. Idolater. Those people that are idolaters will not inherit the kingdom of God. 1 Corinthians 6 verse 9. Jẹ́ ká wò. Tẹ́ bá ní ìbéèrè, màá tó wá dúró kí n gbọ́ ìbéèrè yín kí a tó máa tẹ̀síwájú. 1 Corinthians chapter 6 verse 9. 1 Corinthians chapter 6 verse 9. Yeah. Also, know ye not that the unrighteous shall not inherit the kingdom of God? Be not deceived, neither fornicator, nor idolaters, nor adulterers, nor effeminate, nor abuser of themselves with mankind, nor covetous, nor drunkard, nor reviler, nor extortioner shall inherit the kingdom of God. Ṣé rí báyìí? Gbogbo àwọn ìbéèrè tẹ̀ ń béèrè. Ṣé èèyàn lè jẹ́ olè tó máa lọ lé onílé, tó máa lọ jí nǹkan oníkan, tó máa tún pa ẹni tó ní nǹkan, wọ́n rò pé ó máa lọ sí ìjọba náà, ó rí pé Sátánì wọ́n gbé ẹ̀ after the Sátánì. It was a fornicator, idolater, adulterers, effeminate,
share with my àwọn ọkùnrin sí ọkùnrin nísìnyí bí ayò wọn dẹ̀ go about pé ọkùnrin àti obìnrin mọ́, homosexual ọkùnrin àti lesbian obìnrin àti obìnrin, incest bàbá ó ń bọ́. Ṣé Ọlọ́run ló fi nǹkan yẹn ló gbé nǹkan yẹn sí inú ayé? Ta ló gbé síbẹ̀? Èṣù. Èṣù. Gbogbo àwọn tó bá ń ṣe ìwà bí èṣù, they are also going to where the devil is going. They are making their journey and bringing me towards hellfire. Ẹ jẹ́ kí mi ò dá wa padà sẹ́yìn o. Mo fẹ́ béèrè ìbéèrè kan nínú àlàyé tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀kan. Nígbà tí ẹ sọ wípé àwọn kan wà tẹ́ pé wọ́n fẹ́ràn láti máa sá lọ ibi térò pọ̀ sí. Ṣé nǹkan tí ẹ̀ ń gbìyànjú àti sọ báyìí ni wípé àwọn ilé ìjọsìn térò bá ti pọ̀ yẹn kì í ṣe ibi tí Ọlọ́run tòótọ́ wà? Ẹ ṣé olóòtú, mi ò sọ bẹ́ẹ̀, mi ò sọ. Àwọn ẹlòmíì wà tí wọ́n ní èrò púpọ̀ tó dẹ̀ tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, tó dẹ̀ jẹ́ genuine ìránṣẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn míì, ní ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù, òun ni àwọn míì tó máa ní èrò púpọ̀ tó lè jẹ́ pé wọn kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, tó jẹ́ pé ìránṣẹ́ ọ̀dọ̀ èṣù náà ti lọ gba agbára. So mo ti sọ lẹ́ẹ̀kan wípé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, you must internalize your job, internalize your worship, internalize where you are going. Bíbélì kan sọ fún wa pé ká dán gbogbo ẹ̀mí wò, ká wo èyí tó jẹ́ ti Ọlọ́run níbẹ̀. A gbọ́dọ̀ dán àwọn ẹ̀mí wò láti mọ̀ pé ẹni tí mò ń worship lọ́dọ̀ yìí o, ẹ̀mí Ọlọ́run ló ní. Tó bá ti mọ̀ pé kò ní ẹ̀mí Ọlọ́run, tètè wá ibòmíì. Tó láì jẹ́ bẹ́ẹ̀, ìrìn àjò ayé yìí tẹ́jọ́ rìn will end up in hellfire one day. Ó tún kù kan nínú àlàyé yín tẹ́ ń ṣe bọ̀ lẹ́ẹ̀kan. Ẹ tún ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n á máa hùwà tí ò tọ́, ìwà yẹn sì rẹ́ tó bá dẹ̀ ti wúrú ìwà yẹn gẹ́gẹ́ bí ohun tí Bíbélì náà sọ wípé wọn ò lè rí ìjọba ọ̀run wọ̀, wọn ò dẹ̀ lè ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n àwọn kan máa ń kò tí ẹsẹ̀ Bíbélì kan sà, wọ́n ní èmi yóò ṣàánú fẹ́ni tí èmi yóò ṣe àánú fún. Wọ́n ní tá bá wo olè tó wà lẹ́gbẹ̀ẹ́ Jésù nínú ìwé mímọ́, wọ́n ló ra àánú gbà. Ìyẹn ń kọ́, kí lẹ lè sọ lórí ẹ̀? Ẹ ṣé olóòtú, tòótọ́ ni wípé Olúwa sọ pé èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wo Romans chapter 6 yẹn, Romans chapter 6:1, tòótọ́ ni Olúwa sọ pé màá ṣàánú fún àwọn tí mo máa ṣàánú fún. Ṣùgbọ́n ní Romans chapter 6:1 yẹn, ó ní ṣé a lè wà nínú ẹ̀ṣẹ̀ kí a wá sọ pé kí oore ọ̀fẹ́ Olúwa kó máa pọ̀ sí i. So Ọlọ́run fún wa ní oore ọ̀fẹ́ lótìtọ́ láti pé àkókò oore ọ̀fẹ́ wà láti rí oore ọ̀fẹ́ àti àánú gbà ní iwájú Olúwa. But Bíbélì sọ ó ní, shall we say then, okay, what shall we say then? Shall we continue in sin that grace may abound? God forbid. For how shall we that are dead to sin live any longer therein? Jésù tá ń tẹ̀lé yìí, ó ń láti kú fún wa kó tó di pé salvation lè jẹ́ wa. Ó kú fún wa kí salvation kó lè jẹ́ tiwa. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn, nǹkan tó máa ń ṣe padà sínú ẹ̀ṣẹ̀ àbí tó máa ń ṣe take advantage of sin ni pé wọn ò mọ ẹni tó kú fún wọn. Wọn ò mọ ẹni tó kú fún wọn. Ẹlòmíì, Jésù ló kú, ṣebí ọmọ Ọlọ́run ló kú. Wọ́n mọ̀ pé Ọlọ́run fún rẹ̀ òun ló wá ṣe sacrifice ẹ̀ by himself. Ọjọ́ tí èèyàn bá mọ̀ pé òun ló kú fún un, tó yẹ kò sí any other means mọ́. Except from pé kò gba Ọlọ́run tó kú fún ẹ̀ kò dẹ̀ follow salvation, ọjọ́ ìlú rẹ̀ máa yí padà. Without the shedding of blood, there is no remission of sin. Ọlọ́run fún ẹ̀ òun ló di èèyàn, òun ló di Jésù tó wá sáyé wá kú fún wa. Bíbélì sọ pé kò sí any other sacrifice. Ó wá ń bèèrè lọ́wọ́ pé shall we only when Christ is dead for you,
You are no longer living a life of your own. You are purchased with a price. And that price is the blood of Jesus Christ that was shed on the cross of Calvary. You are purchased with a price. And the life you are now living is not a life of your own. It's a life of Him that died for you. First Corinthians chapter 6, verse 20. It's no longer your own personal life, but the life of Him that died for you. When Jesus Christ died for you, you died together with Him. And if you die together with Him, the new life you begin to live is a new life. It's a new life. What shall we say then? Shall we continue in sin that grace may have God forbid? Say, God forbid. How shall we, that are dead to say, live any longer? So, First Corinthians chapter 6, verse 20. Only for ye are bought with a price. For ye are bought with a price. What is the category of that price that you are bought with? Price wo ló tó tá lè fi ra ẹ̀jẹ̀ Ọlọ́run? Ṣé 1 million ni a fẹ́ sọ pé ẹ̀jẹ̀ Ọlọ́run jẹ́? Ṣé 2 million ẹ̀jẹ̀ Ọlọ́run? On countless price. So you have been bought with a price. Therefore, glorify God in your body and in your spirit, which are God's. You see, God will be quantified. But that sacrifice, he that knoweth no sin, became a sin for Jesus died because of our sin that went on the cross of Calvary. So they must repent without delay. People ask to repent without delay because when your eyes is open to the understanding of this fact, you understand, you quickly want to repent genuinely. Not I repent today, you go back to sin tomorrow. Not the one that they are coming every year. New year, new resolution. After New Year resolution, the next week, you go back to your... No. Ẹ ṣe olóòtú. Ìbéèrè mi tún kù. Ìbéèrè ni wípé pẹ̀lú gbogbo àwọn àlàyé tẹ́ sọ yìí, torí níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ẹnìkan náà sọ tó farajọ wípé òun ò fẹ́ lọ sí chọ́ọ̀chì mọ́ torí ìwòlíì tàbí ìránṣẹ́ Ọlọ́run míì tóun ti rò pé ó dáa pọ́lọ́ǹgan ló pé tó bá yá òun á tún wá rí àrísà ẹ̀tàn tóun bá tún kúrò níbí òun á tún bọ́ síbí òun á tún bọ́ síbí ó ní báyìí òun ò lọ sílé ìjọsìn mọ́ lẹ́nu pé òun á máa wà dáadáa tó wà ní ìbámu pẹ̀lú tí bíbélì bá sọ òun á sì máa ka bíbélì òun nínú ilé jẹ́ẹ́jẹ́. Kí ni tẹ́ lè sọ fúnrú àwọn èèyàn báyìí? Ohun tí mo lè sọ náà ni pé Jésù sọ pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ Baba ní ìpasẹ̀ mi. Number 1, kí ẹni ẹ kó padà sórí ekún ẹ̀ láti lọ gbàdúrà, láti lọ béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa fún mi ní ìtọ́nà. Because ó wà very important kí Ọlọ́run kó fún yàn ní ìtọ́nà. Ó dẹ̀ tó wà very important kí èèyàn má ṣe Christianity ẹ̀ nínú ìtọ́. Because 1 shall chase 1,000, 2 shall put 10,000 to flight. In Hebrews chapter 10, verse 25, based on pé you must not forsake the assemblies of yourself together. You must not forsake the assemblies of yourself. Báyìí jẹ́ ìjọ yìí, àwọn ìjọ tó yìí ń sin Ọlọ́run ní òtítọ́ àti wọ́n yìí wà. Countless of them wọ́n yìí wà. Olúwa darí mi sọ́nà. You say that as many that are led by the Spirit of God, they are the children of God. I want you to lead me to the right church. I want you to lead me to the Spirit-filled church. A church that you are the one, you are the head of that church. No, adarí yan. Because Hebrews chapter 10 verse 25 yẹn nǹkan tó sọ gbogbo nìyẹn. You must not forsake the assemblies of them together. Tẹ́rí tí èèyàn bá ti ń decide wípé òun máa jókòó sílé, ó léwu. Ó léwu. Kí ni ìdí tó fi léwu? Tẹ́rí báyìí tí wọ́n bá fẹ́ gbàdúrà nínú. Bíbélì sọ fún àwọn ọmọlẹ́yìn ó ní ìwọ lè sọ̀rọ̀ fún mi fún wákàtí kan. Ó yẹ kí Kírísítẹ́nì ẹni tó wà bọ́ ó lè gbàdúrà fún 1 hour or more than 1 hour, 2 hours. Bó tó bá ti pé o ti ń dánù kan wà, àdúrà lè máa reduce to 5 minutes to 10 minutes. But when you use the application of the word of God in John 10 verse 25, ó ní
not forsaking the assembly of ourselves together as the manner of some is, but exalting one another, and so much more as we see that the days are approaching. Days are approaching. That's why all the signs of the end time, ó máa ń ṣòkà àwọn kékeré, ó máa ń ṣòkà àwọn onígbàgbọ́ to the extent tó yẹ pé ọ̀dánù kan gba àdúrà tí ó lè dé sí ètò máa sú èèyàn. To go to the church and iron sharpened iron, you see a believer encouraging you, you have somebody to share your word with, you have somebody to pray with, you have somebody that will meditate in the word of God with you. You are on fire. You continue to be on fire. And nǹkan tí a dẹ̀ need ní àkókò tá a wà yìí. Torí the devil is fighting the last battle. He's fighting tooth and nail. He's not going to heaven, and he want to make sure so many people follow him in fire. So he's fighting tooth and nail. He's sending all his agents. Really, he's sending his fire to people around the world. And therefore, you don't want to be a low ranger. You don't want to be a low ranger. One shall chase 1,000. And àwọn ọ̀tá tá à ń sọ yìí, nígbà tó ń béèrè lọ́wọ́ the man of Gadari, only we are many. Wọ́n ní many men, only we are legions. So they a lot of thousands. And then you want to fight only 1,000, and then you'll not be able to overcome. But when you go to the collective church, you go to where the Spirit of God is moving, by the time you come through the gate, to the church, you go there with your problem, and your problem will not follow you back home. Thank you, sir. Ẹ ṣé púpọ̀. Mo wá fẹ́ kí ṣáwọn òwe yẹn ṣì wà ń bẹ̀. Màá fẹ́ kí ẹ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. Wọ́n yìí wà níbí by the grace of God. Màá fẹ́ kí ẹ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀. Ìwé yìí tí mo sọ fún wa, it says his fault, our fault, their fault, not me. His fault, our fault, their fault, not me. So, ìgbà tí èṣù kúrò wọ́n lè sínú ayé, ibi tó kọ́kọ́ gbà lọ òun ni bí tí Ádámù àti Éfà wà. Ọlọ́run dá wọn sí ọgbà dáradára. Gbogbo nǹkan tí wọ́n ní ló wà nínú ọgbà yẹn. Omi wà bẹ́ẹ̀, wọ́n kò mi yẹn ní Euphrates. Bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run dá wọn ní ìhòhò, bó ṣe wọn Ọlọ́run ló ṣe ń sọlẹ̀. Ó mọ̀ pé bóun ṣe dá wọn yẹn, bó ṣe dá fún ọkàn wà nìyẹn. Gbogbo àwọn aṣọ tẹ̀ ń wọlé ní náà ní sòrò òmù yín nìsín bẹ́ẹ̀ ṣe ẹ̀kọ́ lójú ìbò òmù yín àbúrò òmù yín. Orúmù mi bì, orúmù yẹn, àwọn aṣọ tẹ̀ wọ̀nyí, orúmù. Bó ṣe wọn náà ló ṣe dá wọn yẹn, ó dá wọn ní òwò. And husband and wife, they are supposed to be naked to each other. They have to ventilate their mind with each other. Láyé ìsìn ọmọ a máa mú àwọn kan míì tó yẹ kó báyàwó ẹ̀ sọ kò ní báyàwó ẹ̀ sọ. Àkáǹtì wọ́n á separate àkáǹtì wọn bá ṣe wọ́n. Torí ṣe bọ́lá ṣe ṣe original, they have to be one. Two of them are supposed to be one. One and one together. For God, mathematics of God, they are one. Èṣù dẹ̀ lọ síbẹ̀, ó ní nǹkan tọ́lọ́run ṣe, ó ní kò dáa. Ó ní kò dáa. Who is the devil to be condemning God? Pé nǹkan tọ́lọ́run ṣe ò dáa. Number one ni Ọlọ́run náà. Òun gan ló create èṣù. Òun ló create èṣù. So why is one that's being created is asking the creator a question? Pé nǹkan tọ́lọ́run ṣe ò dáa. Àti bẹ́ẹ̀ ni ìgbà ti bẹ̀rẹ̀. Adam kò sí nílé nígbà tí nǹkan yìí tó ṣẹlẹ̀ sí Éfà. Éfà gba ètò tó ní kó má jẹ, ó jẹ. Ìgbà tó dé, ó fún ọkọ ẹ̀. Ṣé wọ́n pé ìgbà tọ́lọ́run dé nírọ̀lẹ́ yẹn tó ń bèrè pé Adam ibo ló wà? Kí lẹ rò pé ó yẹ k'Ádám ṣe? Kó jáde síta ni nírọ̀rùn. Ó sọ pé kí ni? Ó yẹ kó jáde síta nírọ̀rùn ni. Kó sọ pé kí ni? Ṣùgbọ́n ṣe ló lọ farapamọ́. Ó farapamọ́, ìgbà tó tẹ̀lé farapamọ́ tó dẹ̀ jáde náà kí ló yẹ kó ṣe? Kó tọrọ àforíjì ni.
ó yẹ bẹ́ẹ̀ sọ pé ó ti ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ni àbí ẹ̀kọ́. bẹ́ẹ̀ni kó sì tọrọ àforíjì kí la ṣe báyìí. ó ti ṣẹlẹ̀ o. ó ti ṣẹlẹ̀. ó ti ṣẹlẹ̀ o. ògbọ́n tẹ ní ká má jẹ. a ti jẹ o. ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ a máa sọ pé ìyàwó tẹ fún mi. àríwísí ló ṣe. abẹ́rẹ́ his fault our fault their fault not me. kání ṣe ló bẹ̀rẹ̀ sí róòlù lẹ́lẹ̀ tó róòlù lẹ́lẹ̀ pé ó ti ṣẹlẹ̀ o dádì ẹ̀jọ̀ ó ti ṣẹlẹ̀ o ṣe ni kẹ́ ṣàánú fún wa o ẹ̀jọ̀ tó náà ṣe ni kẹ́ ṣàánú fún wa o èso ẹ̀tẹ̀ ní ká má jẹ o àti jẹ o ẹ̀jọ̀ tó náà àánú ṣáà ni mo fẹ́ ẹ̀jọ̀ àánú ni o ẹ wò èmi àti àní bára wa ní kọ̀ọ̀jọ́ tá a bára lé ni àní bára ní kọ̀ọ̀jọ́ tá a bára lé ni ìṣèlú bẹ̀rẹ̀ sí ní push ẹ̀ his fault to our fault to their fault and not me. àti gbẹ̀gbẹ̀ náà ti decide pé òun ò ní fún anybody níyàwó mọ́ àti gbẹ̀gbẹ̀ náà sọ pé ó sọ pé torí ìyàwó tí mo fún ẹ ni ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ókè ẹ jáde kúrò náà gbà dáradára ẹni tó bá yẹ jáde kúrò náà gbà dáradára ọgbà búburú ni àwọn bọ́ sí ọgbà búburú ni ọgbà ayé yìí ọgbà búburú ni. tẹ́lẹ̀ la ṣe máa ń sọ fún àwọn èèyàn pé ọjà làwọn anáná ayé yìí a gbọ́dọ̀ padà síbi tí a ti wá tó pé ọgbà dáradára yẹn ọlọ́run yìí fún wa lórí ọ̀fẹ́ pààyè máa padà lọ síbẹ̀. so wọ́n gbìyànjú láti wá ọ̀nà láti reconcile themselves back unto God. They tried all their best to reconcile themselves back to God. ṣùgbọ́n àwọn ọ̀nà bí tó tún lọ tó tún gbà pé kí ìjà lè parí láàrin èèyàn àti ọlọ́run àwọn ọ̀nà yẹn ò tún wá dá. In Isaiah chapter 1 verse 13 ó ní bring no more vain oblation unto me ó ní incense is an abomination. àwọn ọjọ́ míì lédè wọ́n yìí fi tùràrí tó máa sọ pé báwọn ṣe ń fi tùràrí yìí o áńgẹ́lì ọlọ́run làwọn fi attract without knowing that èṣù àwọn ẹ̀mí òkùnkùn tó tẹ̀lé èṣù demons principalities àwọn náà fi attract. a dẹ̀ lè rí irú àwọn kàtígórì àwọn èèyàn tó lè máa fi tùràrí gbogbo nǹkan yẹn ká lọ sí ọ̀dọ̀ Ṣàngó ká lọ sí ọ̀dọ̀ Ọya kí wọ́n máa kó blade papọ̀ kó máa kó cutlass papọ̀ kó máa da àwọn òróró àti àwọn epo tó dáa fún pẹpẹ soup yẹn kó máa dà sódà àwọn nǹkan bẹ́ẹ̀ kọ́ láwọn sin Ọlọ́run. gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn èṣù àti àwọn dímọ̀ kí wọ́n pe dímọ̀ Yorùbá. àwọn ẹ̀mí èṣù. àwọn ẹ̀mí èṣù grade 1 ni wọ́n bí attack ẹ wò ní Ephesians chapter 6 verse 10 ó ní finally my brethren be strong in God and in the power of his might. He said put on the whole armor of God that you may be able to stand against the wiles of the devil. But we wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the ruler of darkness of this world, against spiritual wickedness in high places. Ṣé láwọn tá à ń bájà? Tọ́lọ̀ bá ṣe é lójú láàárọ̀ láti mọ àwọn nǹkan tá à ń bájà láyé ní jáde. Ẹ máa sọ fọ́nà pé Olúwa jẹ́ kí n lo pààyàn tá a dè níbí. Tọ́lọ̀ bá ṣe é lójú jáde báyìí tẹ́ rí iwin tó yẹ kó máa fẹsẹ̀ ní tẹ́ kó orí ló fi ń rìn. Ẹ máa ní káábíyèsí Ọlọ́run Olódùmarè. Àmì ìyẹ̀kọ́ tó náà mú ọmọ tó fi kọ́bà ojú wa ká má bàa rí gbogbo àwọn àṣírí gbogbo wọn tó ń ṣẹlẹ̀. Look at it. We wrestle not against flesh and blood but against principality. Ó máa ń yà mí lẹ́nu àwọn tó jókòó sílé táwọn aláwọ̀ lè gbàdúrà àwọn lè ṣe gbá àwọn lè ṣàwó. Mi ò lè gbàdúrà lẹ́ni ní ìsìn à ń parí nǹkan tá a lọ sí ìṣòro. Bàbá kúrò ní ìṣòro tán ọjọ́ Sunday lọ síjọ́. Ó máa ń pòlì lọ síjọ́ fẹ́mi ara ẹ̀ ní. Oyọ̀sẹ̀. Gbogbo àwọn ẹ̀mí rúdurùdu yìí for we wrestle not against flesh and blood but against principalities against power àtúnbá èṣù jà nínú ayé against of darkness against spiritual wickedness high places. ó sọ fún wa ó ní wherefore take up unto you the whole armour of God take unto you the
whole armor. Once a partial armor. You have to take the entire armor of God so that you can become an overcomer that you may be able to withstand in the evil day and having done not to stand. Stand therefore, having your loin girt with the truth and having breastplate of righteousness, and your feet shod with preparation of peace. Ìrìnàjò kìsẹ́nì kìí ṣe ìrìnàjò pé jẹ́jẹ́ mi ni o, gbogbo ọ̀rọ̀ àjòkò mi o. O fẹ́ make it, o fẹ́ make it. You have a battle to fight. Devil, don't run on. Òun fẹ́ gbélé ayé òun fẹ́ lo poverty láti bẹ̀rẹ̀ ayé òun dẹ̀ hand over poverty fún àwọn ọmọ èṣù yìí máa bàjá. You know, it's a definite fight that everybody has to face, whether you like it or not. You are fighting against the devil. Gbogbo àwọn nǹkan tó kù yẹn, demon ni o, kìnnì kan ni o, àyesọ ni èṣù gangan là ń bàjá. Because God has told us that we should occupy until it. And occupying is occupying the place that the devil has previously been occupying. Whether you like it or not, it's a definite fight. It's a definite fight. Torí àsìkò wa, màá fẹ́ kí ẹ tètè bá wa ṣe ní àṣekágbá. Ẹ sì pé nọ́mbà yín náà síta. Ní àṣálẹ́ yìí, Bíbélì sọ wá pé the work of the flesh, they are idolatry. Work of the flesh. Work of the flesh is idolatry. Àwọn iṣẹ́ ara. Tó wà ní Galatians 19 is the work of idolatry. Tẹ̀bádẹ̀ rí ń bẹ̀ yẹn, kíákíá kí n sáré sọ fún wa ń bẹ̀ yẹn, àwọn nǹkan tó sọ fún wa ń bẹ̀ yẹn ó pọ̀. Ní Galatians chapter 5 verse 19. The work of the flesh are manifest, which are this: fornication, adultery, backbiting, lasciviousness, reveling. Gbogbo àwọn kan yẹn, Bíbélì sọ wá pé they are idolatry. Iṣẹ́ idol náà ni. And what is behind idol, we say that is the devil. So you need to live and to get out of anything that is the work of flesh. Now the work of flesh are manifest, which are this: adultery, fornication, uncleanness, lasciviousness, idolatry, witchcraft, hatred, variance, emulations, wrath, strife, sedition, heresies, envy, murder, drunkenness, reveling. Gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ti ara. Kí ló ti ń pè idol? Iṣẹ́ ti ara. A gbọ́dọ̀ kúrò nínú ẹ̀. And Bible says that idolatry is abominable. Ó wà abominable. It's an abomination against God. Idolatry is abominable. 1 Peter chapter 4 verse 3. And every idolaters will have their part in the lake of fire. Every idolaters will have their part in the lake of Revelation 21 verse 8. So, àti wọ́n mọ̀ pé èṣù là ń bájà nílé ayé. Àti mọ̀ pé òrìṣà èṣù ló wà lẹ́yìn ẹ̀. Ọlọ́run Ògún tẹ́ a gbé cutlass sílẹ̀, èṣù náà ni. Ọlọ́run Ṣàngó, Ọlọ́run goddess tọ́lọ sí Ọ̀ṣun Òṣogbo tọ́lọ ń bọ kínní, so èṣù náà ni. Kí la lè ṣe? Kí la lè ṣe? You have to resist the devil. James chapter 4 verse 7. Resist the devil away from you. Number 1. Number 2. Jude chapter 1 verse 9. You can rebuke the devil. Jude chapter 1 verse 9. Rebuke the devil with the Lord that created the heaven and the earth. Galatians chapter 4 verse 28 to 31. You can cast him out. You can cast him out of everything you represent. You can cast him out of your family, cast him out of your life, cast him out of your job. Galatians chapter 4 verse 28 to Galatians 4 verse 28. Only now, we brethren, as Isaac was, we are the children of promise. But as then, he that was born after the flesh persecuted him that was born after the spirit, even it is now. Nevertheless, what said the scripture? How the bondwoman and her son, for the son of the bondwoman shall not heir with the sons of the free woman. So then, brethren, we are not children of the bondwoman,
but of the free. So cast him out and then put on the whole armor of God and accept the Lord Jesus Christ as your personal Lord and Savior. Accept the Lord Jesus Christ as your personal Lord and Savior. Dedicate your life back unto God. Rededicate your life to God. Make sure that you rededicate your life to God and you are sure that the Lord God Jesus Christ is your personal and Savior. Because all the power behind all the secret lodges, gbogbo àwọn lodges tá a gbọ́ lé ní Òṣùgbó nìkan gbogbo agbára lẹ́yìn secret lodges gbogbo ẹ̀ there are different characteristics and diverse forms of the devil. Èṣù ni gbogbo wọn point sí. So you have to accept the Lord Jesus as Savior. Cover yourself, cover your family, blood of Jesus God has shed 2,000 years ago, and pray for the edges of fire of Holy Ghost around you, your children, and then you become an overcomer. Ẹ ṣé púpọ̀. Ní báyìí màá fẹ́ kí ẹ dárúkọ yín kẹ́ sì fi nọ́mbà yín síta àti ibi táwọn ilé ìjọsìn wà. Orúkọ tèmi ni Rev'd Yomi Adeyemi of Christ Foundation Ministries, Nigeria, and also in United Kingdom. And also we have satellite churches in Pakistan, we have satellite in India, we have satellite churches also in. Àwọn church wa tẹ̀lé wa ní Nàìjíríà, church wa wà ní Ìjẹ̀bú-Òde ní Ìrẹ̀wọ̀n, Ìdí Àgùṣẹ̀ quarters náà gbé ìjọ wa, náà gbé ibi tó wà Christ Foundation Ministry Ìdí Àgùṣẹ̀ quarters ní Ìrẹ̀wọ̀n, Nàìjíríà. Church wa wà ní United Kingdom ní àwọn ní 25 Prospect Street, Nottingham, N75QE. A máa ń ṣe online service nínú ní àárọ̀ Sunday níbi aago 9. We do our normal services first of all in the morning, reaching out to people in diverse places in the world before we go to the center in the morning. Website wa náà wà ní gbogbo ibi very soon. Màá sì àwọn nǹkan ẹ̀ after abáṣe tán sórí láìní. Àwọn tó bá fẹ́ ra ìwé wa, tó bá ṣùgbọ́n àwọn fẹ́ ra àwọn ìwé wa, a lè post ẹ̀ sí yín so that you get all our books with you. Ẹ ṣeun púpọ̀. Ẹ wá pé nọ́mbà yín yẹn síta, fóònù nọ́mbà yín. Nọ́mbà mi 079 03 152 537. 0 tó bẹ̀rẹ̀ yẹn níbẹ̀. Kóòdù orílẹ̀-èdè tó wá ti fẹ́ pè wá +44 79 03 152 537 +44 7903 152 537. Ẹ ṣeun lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí n tún farabalẹ̀ kí yín fún ọjọ́bí ọmọ ọlọ́jọ́bí tó wáyé lánàá. Ẹgbẹ́ ọdún kan o kẹ̀pẹ́. Ẹ ṣeun púpọ̀, àmọ̀rírì yín. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Ẹ máa share fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ẹ lọ sí comment section, ẹ já mèrò tiyín náà. Ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ̀m̀bẹ̀yẹkẹ.